a tẹ̀ send letter lórúkọ Charity Foundation yẹn ni a send letter tẹ́yìn náà wọ́n pẹ́ títẹ̀ kan lára àwọn donor lóṣù mẹ́ta whatever you have just send it to them. Àmì tá a bá pè yín gbà mí ṣe máa wá sórí ètò yìí. Ṣé ti jó ètí ẹ̀kọ́? Àjò báyìí. Ilé ti yá. Àwọn ètò ti wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni mo fẹ́ dápọ̀ báyìí kan mọ̀ dé. Bọ̀sún Bello, Túndé Akínyẹlá, Òkìkí Ọláwuyì, Dèjì, Abọ́dẹrìn, Fisáyọ̀ Kúnlé Ọlágójú, ẹ máa bá mi share, ẹ dákun máa bá mi share. Kazeem Ọládépò Gbénga. Ìyálájẹ Ìjọ́dá. A máa dìde ijó ni láàrin ìṣẹ́jú kan. Exclusive from mp3bullet.com. Ìyálájẹ. Àgbáyé ní ìwà o. Ìyálájẹ yóò fi sí ẹ̀ka ní. Ìyálájẹ ó bẹ̀rẹ̀. Ilé ìwà rẹ̀ ní oṣù kan, àbá náà fún ẹgbàá mi. Ok, orí ní Burundi. Thank you very much, my sister. Ètò ti parí báyìí fún tìrọ̀lẹ́ tòní. Bàbá náà fún òwọlé báyìí. Ẹ bá ń dágbére fáwọn èèyàn wa. Sọ orúkọ tèmi ò yí padà, èmi pẹ̀lú Wafúnmiláyọ̀ Mọ́tanímọ̀lá. Ayọ̀lúwa ní Ṣọlá Àkàndé, ìyálájẹ sọ̀rọ̀sọ̀rọ̀ káàpàtà ẹ̀jẹ̀ mọ̀ fi ń ṣẹlẹ̀ lórí ètò lónìí. Yókù tún dìgbà tẹ́ ẹ bá tó pè mí, ẹ̀jẹ̀ mọ́ lọ lékè lọ rìláàsì kí n má bàa kú. Láàsì, ègbè. Ẹ máa gbádùn orin lọ́nà. Bàbá náà fún òwọlé báyìí, ọlọ́rọ̀ ọ̀tùnú. Oya, sọfẹ́díà. Ìyálájẹ. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ má ti lọ. Ẹ má ti kó lójú òpó. Bàbá náà fún wa wọlé báyìí.